ọmọ májẹ̀mú àánú lèmi, ọmọ orí ọ̀fẹ́ lèmi, mi ò dẹ̀ ṣe é dá dúró. Ní májẹ̀mú àánú tí èmi ń lọ, Covenant of Mercy, a fi ọ̀rọ̀ àwọn ọ̀tá wa ṣeré rárá. Ọ̀tá àdílé ìyá, láàrin ẹbí, láàrin ọ̀rẹ́, níbi tó ti ń ṣiṣẹ́, láàrin àdúgbò, ọ̀tá tó mọ̀ ni, ọ̀tá afojúfẹ́ ni, má fọkànfẹ́ ni, a fi ṣeré rárá. Ẹni tí mo bá dẹ̀ pè ní ọmọ mi, tó bá sọ pé ojú ọ̀rẹ́ mi tàbí àjọ lọ sí májẹ̀mú àánú kan náà tó láìkí Lizzy Anjorin, kúrò lórí péjì mi, má wá síbí. Má dé orí péjì mi, nítorí pé kí ni, ẹni tí mo bá fẹ́ràn, ẹni tí mo pè lọ́mọ mi, àwọn kan ò lè máa gbógun tì kí n fọwọ́ lérán kí n máa wò ó. Ò bá jẹ́ dókítà, kó jẹ́ lọ́ọ̀yà, kó jẹ́ president of the whatever you are, tó o bá jẹ́ ọmọ májẹ̀mú àánú tó wá sí orí péjì mi tó o fẹ́ràn Lizzy Anjorin, waka pass. Tó bá fi ọwọ́ táìpù sí orí péjì mi tí n bá gbé ẹ ṣe èpè àdúrà, nítorí pé bàbá wa Táíwò Òjó gan sọ, ó ní ọ̀tá wa tá a bá gbé ọ̀tá wa ṣépè, ó ní ọ̀tá yẹn máa borí wa ni. Torí náà ni gbogbo ọ̀tá nídìílé ìyá, nídìílé bàbá, láàrin ọ̀rẹ́, láàrin ọgbà, èpè ńláńlá lórí wọn. Tó bá wu ẹ̀yin o, àwọn ọ̀tá yín tí wọ́n bá ń gbé àwọn ọmọ yín ṣépè, kẹ́ káwọ́ gbénú, kẹ́ máa wò wọ́n. Ni ò ní ṣorí burúkú. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí, ẹ̀ ní ṣorí burúkú, ẹ̀ ní ràrìnrà, ẹ̀ ní rẹni tó máa gbógun ti àwọn ọmọ yín tẹ́ ẹ bí nínú ara, àtàwọn tẹ́ ẹ bí nínú ẹ̀mí, àtàwọn tẹ́ ẹ fẹnu bí. Lizzy Anjorin ọmọ mi ni, she's my goddaughter. Gbogbo rere tí mò ń wá fún ọmọ mi tí mo fi inú ara mi bí ni mò ń wá fún. Torí pé kò ní ìyá, kò ní bàbá, èmi nìyá ẹ̀. Àwọn tó dẹ̀ jẹ́ bí ìyá fún wọn pọ̀, ṣùgbọ́n wọn ò ní page tó lè fi wá sọ̀rọ̀ nípa ẹ̀. Èmi tí mo dẹ̀ ní page nìyẹn, tí mo dẹ̀ lẹ́nu. Bí mo tiẹ̀ jẹ́ pé àwọn kan ni mo kọlà sóhùn, bó ṣe wù mí nìyẹn. Ẹ jẹ́ kí n fẹnu mi sọ̀rọ̀ fún, kí n fẹnu mi sọ̀rọ̀, kí n fẹnu mi ṣépè, kí n fẹnu mi gbàdúrà fún àwọn ọ̀tá ẹ̀, káwọn ọ̀tá ẹ̀ kan kú. Nítorí gbogbo churches títí kọra Kérúbù and Séráfù sẹ́lẹ̀, mi ò mọ bí tó ti ń fọwọ́ rọ̀ ta lójú. Ìwọ tó bá jọ pé o jẹ́ ọ̀tá Lizzy Anjorin tó fẹ́ gbógun dìde, o ti gbógun dìde ni o, àná ló gbógun dìde, ìjẹta ni, ọdún tó kọjá ni, ọdún kẹjọ, ọdún kẹwàá síbi tá a wà yìí, tó jẹ́ ọ̀tá ẹ̀, tó dẹ̀ ronú pìwàdà, ilẹ̀ ablanu ní òní ọjọ́ ajé, agbèrú ẹni bẹ́ẹ̀ mi. Gbogbo àwọn ọ̀tá ọmọ mi tí mo fi inú ara mi bí, àwọn ọ̀tá wọn nídìílé ìyá wọn, nídìílé bàbá wọn, láàrin ọ̀rẹ́, láàrin ọgbà, níbi iṣẹ́ wọn, tí àwọn ọmọ mi tí wọn ọ̀ṣẹ́ tó gbógun tì wọ́n, ilẹ̀ alanu agbè yín mi. Ọ̀tá èmi gangan fúnra mi lórí afẹ́fẹ́ ni, níbi iṣẹ́ ni, láàrin ọ̀rẹ́, láàrin ọgbà ni, ní òní ọjọ́ ajé, ní òní ọjọ́ Monday, ilẹ̀ alanu agbèrú ẹni bẹ́ẹ̀ mi. Òní ní 13th of April 2026. Gbogbo ọ̀tá ilé ayé mi pátápátá àti ilé ayé àwọn ọmọ mi lórí afẹ́fẹ́ ni wọ́n wà ní o. Wọ́n wá fọwọ́ wọn táìpì ìtàkùtà síbí ni, lórí níbi iṣẹ́ ni, ní agbègbè tí mò ń gbé ni, nídìílé ìyá, nídìílé bàbá, láàrin ọ̀rẹ́, láàrin ọgbà, níbikíbi tí ẹ bá wà. Torí bí mo ṣe wà yìí, èmi ò ní ọ̀tá kankan, ṣùgbọ́n èyí tẹ́ bá fi mí ṣọ̀tá, tẹ́ fi àwọn ọmọ mi ṣọ̀tá, tẹ́ fi Lizzy Anjorin ṣọ̀tá, ilẹ̀ alanu agbè yín mi. Gbogbo ẹ̀yin ẹnikẹ́ni tàbí nínú obìnrin that by number delivery of cesarean section tó bá wá sórí péjì mi, tó mọ̀ wípé òun fẹ̀yìn sí mi, òun ṣe bí ọ̀rẹ́ sí mi, tó ò fẹ́ràn Lizzy Anjorin, má wá sọ̀rọ̀ ẹ̀ lórí péjì mi, má wá sọ̀rọ̀ ẹ̀ sí mi létí. Mi ò bá yín ṣeré. Torí tó ò bá fẹ́ràn Lizzy Anjorin, ò lè fẹ́ràn Dáre. Ó bá fẹ́ràn Lizzy Anjorin, ò lè fẹ́ràn Gideon. Tó ò bá fẹ́ràn Lizzy Anjorin, ò lè fẹ́ràn Jemima, ò lè fẹ́ràn èmi gangan. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ọmọ májẹ̀mú àánú, Covenant of Mercy, tẹ́ ń wá sórí péjì mi, tẹ́ ń fọwọ́ yín type ìtakùtà, kì í gbàdúrà, ń lọ sórí platform Prophet Táíwò Òjó, tẹ́ bá ń lọ síbẹ̀ ni ẹ mọ̀ pé Prophet Táíwò Òjó dislike enemy ẹ̀. Láàárọ̀ yìí, wọ́n ìpèdè kan ni mo gbé sórí péjì mi yẹn wípé ẹnikẹ́ni
tí ò bá ṣépè fún ọ̀tá ẹ̀, ẹnikẹ́ni bàbá ló sọ bẹ́ẹ̀, tí ò bá ṣépè fún ọ̀tá ẹ̀, ọ̀tá yẹn máa borí ẹ̀ ni. Èmi ò dẹ̀ fẹ́ kọ́tá mi borí mi, nítorí náà mo láti gbé ọ̀tá mi ṣépè tọmọtọmọ. Ẹni kọ́ má fi tọmọ kún ntọ́ta fẹ́. Lizzy Anjorin ìyá ẹnìkan, ìyá kan ló bí, ìyá ẹ̀ ti kú ni. Nígbà tí Monimus tó gbógun tara ẹ̀ ń bí, ṣé ìyá ẹ̀ ò jáde? Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ìyá Àṣàbí ọlọ́ṣẹ náà ó jáde, ó bẹ̀rẹ̀ sí ní ké, ó bẹ̀rẹ̀ sí ní pàrọwà. Àìmọye àwọn ìyá tó ti jáde, tí ìyá Lizzy Anjorin náà bá wà láyé, òun náà á jáde, á ti jáde, á ti ké gbàjarè pé kẹ́ fọmọ òun sílẹ̀, kò ṣe nǹkan kan fún yín, ẹ̀ẹ́nà ẹ̀fẹ́ bá wí, ẹ̀ẹ́nà ń ṣépè, kò ṣe ní ṣépè fọ́tá ẹ̀, kò ṣe ní ṣépè fọ́tá ẹ̀. Ẹ̀gbọ́n tí bàbá Táíwò Òjó wí, ẹ̀gbọ́n tí bàbá Táíwò Òjó wí o, nítorí gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ kàn wà lórí platform yẹn, ẹ kì í gbọ́rọ̀, ẹ dẹ̀ kì í ṣí etí sílẹ̀ tí bàbá bá ń sọ̀rọ̀, tí bàbá bá ń gbàdúrà, ẹ kì í gbàdúrà, ẹ mọ̀, ẹ màdúrà gbà. Tẹ́ bá màdúrà gbà ni ẹ mọ̀ wípé ọ̀tá ẹni tó dìde pé ẹra ẹ̀ lọ́ta, tó dìde tó ò ṣẹ́ rárá, tó kọ̀ wù ẹ́ sùnsùn, tó ní tí n bá sọrúkọ bíi pé tàbí tí n bá dárúkọ Lizzy, àwọn èèyàn wá wò mí jẹ́ lọ bu ọ̀tá ni. Tí ẹni yẹn ò dẹ̀ ṣẹ́, tí mi ò ṣẹ́, abẹ́ rò pé mo wá báyọ̀ kankan ṣeré lórí platform yìí ni. Ṣé rò pé mo wá báyọ̀ kankan ṣeré lórí platform mi ni? Gbogbo ọ̀tá mi máa ṣòfò ní tọmọtọmọ. Ọ̀tá tí mo mọ̀ ni, ọ̀tá tí mi mọ̀ ni, lórí afẹ́fẹ́ ni. Bẹ́ẹ̀ dọ̀dẹ̀ ni gbogbo ẹni tó bá ń fẹ́ràn mi. Gbogbo ọ̀tá wa ní ìdílé ìyá nílé bàbá, láàrin ọ̀tá ò fẹ́ kéèyàn ṣe rere. So ní orí platform yìí, we are dealing with our enemy. We are dealing with our enemy, and anybody that does not love Lizzy Anjorin does not love me or love my children. Tí mo fi inú mi bí. Tó o bá ti love Lizzy Anjorin tó jọ̀rẹ́ mi, má sọ̀rọ̀ dí ọ̀rọ̀ ẹ̀. Tó o jẹ́ boyfriend mi, tó o bá ti love Lizzy Anjorin, má sọ̀rọ̀ dọ́rọ̀ ẹ̀ o. Tó o bá ti sọ̀rọ̀ dọ́rọ̀ ẹ̀, ọjọ́ yẹn ni relationship yẹn parí. I love Lizzy Anjorin. Ayala, wow, I love her. Read my lips. I was once part of the people that were castigating her, that were saying things about her. But when I saw the truth, when I saw her, when I saw the truth, when I saw her pain, when I saw that people that were after her life are just there because they are envious of her and they are jealous of her, I stood gidigba. I stand gidigba. And I'm still standing gidigba for her. She's my firstborn, my first fruit. And so when you see me online cursing an enemy, cursing her enemy, and you come on my platform to come and type, even Baba wa Táíwò Òjó, who is my mentor, the one I love with all my heart, ó sọ wípé kí ọ̀tàkọ́tà tá a bá ti lè ṣépè fún láàárọ̀, ká ṣépè fún lọ́sàn-án, ká ṣépè fún lóru, irú ọ̀tá bẹ́ẹ̀ kò ní pẹ́ borí wa. Torí náà mi ò fẹ́ kọ́ta borí Lizzy Anjorin, mi fẹ́ kọ́ta borí Dáre, mi fẹ́ kọ́ta borí Gideon, mi fẹ́ kó borí Jemama. Ọ̀tá ọ̀dẹ̀ ní borí mi. Mo láti ṣépè fún gbogbo àwọn ọ̀tá, àwọn ọmọ mi tó ń gbé wọn sáré tí ò jẹ́ kán nísinmi. Ta lẹ rí tí Lizzy Anjorin wá tó wá bá ní orí ìkànnì yìí? Wọ́n gbé ẹjọ́ ẹ̀ wá síbẹ̀ ni. Ràkúnmí onígbáná ló kọ́kọ́ gbẹ́jọ́ ẹ̀ wá tó ló ṣépè fọ́mọ òun. Kò sí nǹkan tó ṣe fún. Àṣẹ yẹn ń gun ní kẹ́ṣẹ́, ó ń gun ní kẹ́ṣẹ́, ó ń gun ní kẹ́ṣẹ́, ó ń fi píìnì gun káàkiri. Ẹ set up WhatsApp group. Ẹni kọ́lọ́ máa bú post yẹ. That was 2019. People didn't know. Gbàtígbàtígbà taari tó jáde tó sọ̀rọ̀, tó lọ sọ́dọ̀ ẹ sábọ̀ pé ẹgbà òun kò sí kankan tó òun ṣe. Irú
irú àwa báyìí bu ni à ń bu ni pé torí pé àkọyé wa. The same thing in 2021 nígbà tó marry bóyá 2020 dẹni tí ẹni ìṣó jáde tó ní ẹgbà òun o Lizzy Anjorin ti gbọ́ ọkọ òun o ọkọ tó ń bímọ 4 fún. Nígbà yẹn kò sọ̀rọ̀ náà jáde ó ní ẹ sọ fẹ́ ní ìṣó kó lọ mú DNA àwọn ọmọ wa kò yé wa ń gbà yẹn èmi náà túbú. Thank you very much òtítọ́ korò mo túbú. Wọ́n lè máa ṣe pé kéèyàn lọ mú DNA wá báwo ni ìyàwó ṣe máa ní kéèyàn lọ mú DNA wá. Àfìgbà tí ẹnu ìṣó tó sọ wípé ọmọ tó ń bí fún Lawal ààrẹ Lawal bọ́bá ṣèlú tó ní pé wọn kò rówó skul san. Òtítọ́ korò yìí wà lára àwọn tó pè mí wípé sísítà mi ẹ béèrè lọ́wọ́ ẹnu ìṣó yìí iye ọmọ tó bí fún ẹ ń Lawal ló bá ní ọmọ 3 gàtẹ́yà ọmọ 2 ìgbà tó yẹ kò tiẹ̀ sí kankan nínú ọmọ méjì as of 2021 and 2020. One of the children was 7 months and the other was 1 year 5 months. Ẹjọ́ ṣáwọn ọmọ 1 year 5 months àti ọmọ 7 months ní lọ sí school. That was where I took a turn. Because ẹni òṣó wá tàlàǹkẹ́ fún wa. Lọ́jà ẹ̀sẹ̀ pé ẹni tó bá kọ bí fún ti kú kìnnìkan èmi tí mo kọ́ bá gbowó lórí pílátífọ́ọ̀mù yìí nìyí. Torí náà ti bá ń ké tantan lórí ọ̀rọ̀ Lizzy Anjorin tí ẹ̀yin kan tí ẹ̀ mọ sítórì mi tí ẹ̀ mọ bẹ́ẹ̀ mi àti Lizzy Anjorin tẹ́ ẹ̀ mọ gbàtà tí ń bọ̀ tẹ́ bá wá type sórí bíbá ilẹ̀ á fi ẹ̀jẹ̀ yín wẹ̀. Ilẹ̀ á fi ẹ̀jẹ̀ yín wẹ̀ torí ọ̀tá lẹ jẹ́ ẹ lè rí ọmọ tiyín kan máa gbógun tì tí ò ṣe nǹkan kan fún wọn. Ẹni tẹ́ wá pè lọ́rọ̀ ẹ̀yin tẹ́ pè ní kọ́líìgì yín kó wá lọ mú ẹni tó ń ba ọkọ yín lórúkọ jẹ́ ẹni tọkọ yín ò sojigi pẹ̀lú ẹ̀ kó wá fà bọ̀dí kó wá máa fi gba donation ẹni tó bá lè gbàrú ẹ̀ kó bọ́ ta kó jẹ́ pé gbogbo ẹni tó bá ti wá bú yín tó bá wá tọrọ àforíjì lọ́wọ́ yín ṣẹṣẹ pé mo foríjì ẹ̀ wọ́n wá lọ bẹ́ nìyẹn ní kọ́nà wọ́n á lọ gbówó fún ẹnìyàn tún wá padà wá máa bú yín ìgbà yẹn máa rí irú ẹni bẹ́ẹ̀ náà máa fi sínú fíìmù irú ẹni bẹ́ẹ̀ náà máa tẹ̀lé lọ sí court tó dẹ̀ jẹ́ pé irú ẹni yìí ó ti jẹ́ kọ̀líìgì yín rí ṣé ẹ fi sílẹ̀ ni ó dàbí ẹni pé gbogbo ẹ̀yin tẹ́ wá ń táìpù òṣì sí orí pílátífọ́ọ̀mù mi ó dàbí ẹni pé ti ṣe tán tẹ́ fẹ́ kú o nítorí pé mi ò dé orí pílátífọ́ọ̀mù yín orí pílátífọ́ọ̀mù tí mo dé ó ní pílátífọ́ọ̀mù ìyàwó àríjà lánàá àti pílátífọ́ọ̀mù àríjà nígbà tí wọ́n ń ké tantan wípé àwọn fẹ́ kú mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn wípé kí lẹ wá débẹ̀ kí ló kàn yín nínú ọ̀rọ̀ yìí ìwà àríjà olórí burúkú ẹ̀dá ọmọ òṣì ọmọ àdánù ẹni àìjírí ẹni àìjíkò ọkọ̀ jí lọ́jọ́ kan olóòfẹ́ bá Lizzy wí ẹni tó bá fẹ́ báyàn wí èmi ni mo lè bá Lizzy wí mo lè pe àdàbí lórí ẹ pé àdàbí tí mi bá ṣe báyìí fún àdàbí tí mi bá ṣe báyìí fún ẹ òun náà lè pe àdàbí lórí mi pé àdàbí mọ́mì tí mi bá ṣe báyìí ti gbà ìwà àríjà kí ló lè pè lórí Lizzy òfun lówó rí òfun ló jẹ rí òun ló rọ oúnjẹ fún ẹ òun ló ń bọ́ ẹ òun ló ràn ẹ́ lọ́wọ́ rí ẹni tí ò bá ti ṣe fúnyàn kankan rí tó ò bá ṣe nǹkan kan tó wà spectacular nínú ayé ènìyàn kò lè báyàn wí. Or what do you think? In what capacity Àríjà ló fi fẹ́ bá Lizzy wí oníwọ̀ senior ẹ̀ ní ìdíṣẹ́ tíátà àwọn tó senior tiẹ̀ ṣọba ẹ̀ wí Kọ́lá Olóòtú tó pè ẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta tó pè ẹ́ léyàn gidi lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti disrespect ẹ̀ ó ti bú yánnayànna kò dìgbà tó bá sẹ́ pé orí ẹ̀ ò dá orí ẹ̀ tàlẹ̀bẹ̀ bí ìdìbò lèèyàn búyàn tó bá ti bá sọ fún ẹ wípé fẹlẹ́ ìyá mi lẹ́yìn ìgbà yẹn ló bọ́ta níyàwó ẹ̀ tún bọ́ta ló lóun fẹ́ arrest ẹ̀ upon waiting olóṣèpè fọmọ kò ní ṣépè fọmọ ẹ̀ ṣó wá ṣépè fọmọ ẹ ní last year àbọ̀ wá ṣépè fọmọ ẹ ní February ṣé ìwọ kọ́ ló wá lọ bá tó lọ ṣọ́ọ̀kọ́ ẹ kọ́ ló lọ ṣèwì fún ẹ̀bùn olúwa
olówó gẹmọ ìyàwó Arejan mo rò pórí ẹ ti dàrú ṣá. ṣé ọkọ ẹ̀kọ́ ló sọ yìí pé òun fẹ́ lọ jó bàtà fún èṣù tó lọ fún èṣù ní àdìmú? ṣé kìí ṣe gbogbo nǹkan tó bá ní ló bá fi bẹ́ṣù jà? ó rò pé a máa spí àwọn ọmọ ẹ tí n bá ṣèyàn kankan kó má spí àwọn ọmọ mi nítorí pé Yorùbá gan sọ pé àtàkọ́rọ́ wọnú àdó kò lè rọ́mọ inú ẹ̀ mú wọbẹ̀. I always guide myself. Mi ò kí n kọjá àyè mi. Torí náà ẹ lè rí mi mú. Ẹ lè rí Lizzy mú, ẹ lè rí Dáre mú, ẹ lè rí Jẹ̀mẹ́mẹ́ mú, ẹ lè rí Gideon mú. Torí pé kí ni ọmọ orí ọ̀fẹ́ ni wọ́n. Ẹ lè rí wọn mú, a kì í kọjá àyè wa. Ẹ̀yin lẹ̀ ń ta fẹ́lẹ́fẹ́lẹ́. Ẹni tó bá dẹ̀ ta fẹ́lẹ́fẹ́lẹ́ ni à á ṣabalẹ̀ kó kú àwọ̀ sọnù sígbó. Ẹ ṣọ́ra yín. Mo wá ṣí yín létí ní àárọ̀ yìí ni. Gbogbo ẹ̀yin abiyamọ ayé àti abiyagba ayé ẹ kí ọwọ́ ọmọ yín baṣọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti àwa tá a fẹ́ràn ẹ̀. Àwa godmother àti god sister, god auntie, god father, god uncle and dọ́dọ̀ èèyàn. A kì í dí ọ̀dọ̀ ènìyàn rárá. Tẹ́ ẹ bá wá fún Lizzy Anjorin, of course máa wá fún yín. Gẹ́gẹ́ bí abiyamọ tí ó fẹ́ káwọn ọmọ tòun náà ṣègbé, tí ó fẹ́ káyé gìtẹ̀, káyé gang fight lórí ọmọ òun, má dìde sí yín. Ibi tí mo tọ́ mọ́ Lizzy Anjorin nìyẹn. Torí ẹ̀yin tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi pé kí ni tiẹ̀ gan nínú ilé? Ìwọ tó ń béèrè lọ́wọ́ mi pé kí ni tèmi nínú ilé ọ̀rọ̀ Lizzy Anjorin? Kí ni tiẹ̀ gangan láti wá béèrè lọ́wọ́ mi pé kí ni tèmi? Mo ń sọ fún yín, Lizzy Anjorin is my goddaughter. Kò sí nǹkan rere kan tí mo ṣe tí ò wá bẹ́ẹ̀. Ó wá síbi oyè mi. Mo lọ sí ìdílé ẹ̀, mo jẹ mo mu. Níbi ilé mi tí mo ṣe post office kékèké tí mo kọjọ, ó wá síbẹ̀. Ó sọ pé mọ́bì, tiles tẹ máa lò lélẹ́yìí o, tiles tó yẹ kẹ́ lò fún kitchen lélẹ́yìí, tiles tẹ máa lò fún kinní lélẹ́yìí, kọ́lọ̀ tẹ máa lò lélẹ́yìí. Ó sọ fún mi ibi tí mo máa gbé gate sí nígbà tí mo sọ pé okay o, ẹ̀yin yìí o, mi tẹ̀mọ̀ kan tí Lizzy go ṣe tí gbá àwọn videos wọ̀nyẹn síta. Ẹni tó bá ń báyàn ṣe tó ń báyàn jẹ́, òun ni títí ẹ̀. Ẹni wọn ò lè parí ìjà. Kí ni mo fẹ́ parí? Ìjà wo ni mo fẹ́ parí láàrin Lizzy àti Iyabo Ojo? Tó jẹ́ wípé gbogbo ọ̀tá, gbogbo ẹni tó bá ti bú Lizzy ni Iyabo Ojo máa lọ máa kọ thank you síbẹ̀. Iyabo Ojo never knew ojú abẹ, but gbà tó ojú abẹ bẹ̀rẹ̀ sí ní bú Lizzy, ó lọ síbẹ̀. Iyabo Ojo ò mọ adániwáyé àbí kí ló ti pè rẹ̀, ọba adániwáyé obìnrin kan báyìí tó wà lórí TikTok. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní bú Lizzy, ó lọ síbẹ̀. Títí kanra àwọn ọmọ kéékèèké ni Iyabo kó sínú fèlè, ló kó sínú kinní. Ṣé o tún ti rí Kẹ́hìndé kí ló pè rẹ̀, òkúkú máa forí ẹ gbèpè. Èpè ti mú ẹ, o ti kú tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni èpè ni a máa gbé ọ̀tá wa ṣẹ́. Nítorí náà ìwọ Kẹ́hìndé ọmọ lára Ramọ́tà yìí, ọ̀tá mi ló jẹ́. Ó kú tọmọtọmọ bó o ṣe wá sórí platform mi tó wá fọwọ́ ẹ̀ kọ àgbà òṣì yẹn. Gbogbo àwọn fámílì ẹ̀ ló máa di àgbà òṣì. Wọ́n dẹ̀ ṣe ń dàgbà òṣì yẹn, ìwọ máa kú tẹ̀lé wọn lẹ́yìn. O dẹ̀ máa kú tọmọtọmọ ni. Torí mi ò dórí platform ẹ rí, mi ò dẹ̀ pè ẹ́ síbí. Gbogbo ẹ̀yin ọ̀tá Lizzy tẹ́ bá wá sórí platform mi, tẹ́ bá wá fọwọ́ yín type ẹ máa kú tọmọtọmọ. Bíbélì mi ló sọ bẹ́ẹ̀. Ó ń dà, Bible mi dà. Deuteronomy 20, chapter 20, chapter 28. Èpè fún gbogbo àwọn ọ̀tá Lizzy. Gbogbo ẹni tó gbógun ti Lizzy, chapter 35 mo ti máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Gbogbo ẹni tó gbógun ti Lizzy tó bá dẹ̀ máa wá fi ọwọ́ ẹ̀ táìpù sí orí ìkànnì yìí, sí orí ìkànnì mi, tàbí tá wá kọ ìkọkúkọ síbẹ̀ tó gbógun ti Lizzy, Olúwa bá mi gbógun tì wọ́n. Ẹ tí mọ̀ kankan, àdúrà ni màá fi ṣe ti yín léṣe.
ṣé à ń gbàdúrà fún yẹn ń pè lépè ẹ tí mọ nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe náà ní jáwọ́ gbogbo ìwọ ìṣẹ̀dá kíṣẹ̀dá tó bá tún lọ bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí pé orí Lizzy Anjorin ó fẹ́ fi trend lórí TikTok ni lórí Facebook ni lórí WhatsApp ni tó sọ pé o fẹ́ gbé ogun ti Lizzy Anjorin orúkọ Lizzy Anjorin ló fẹ́ fi trend orúkọ goddaughter tèmi ló fẹ́ fi trend wò ó bó o ṣe gbé ogun yẹn wá máa gbọ́ nǹkan tí Ọlọ́run aláyé sọ. Where is my glasses? Hey, yeah. Oh Lord, strive with them that fight against Lizzy Anjorin. Fight against them, those that fight against Lizzy Anjorin and myself and all the people that love Lizzy Anjorin. Take hold of shield, mú ọkọ̀ àti ọfà Ọlọ́run kó fi ìbínú rẹ̀ kó sán lé wọn lórí gbogbo àwọn ọ̀tá Lizzy Anjorin àti ọ̀tá tèmi àti ọ̀tá àwọn ọmọ mi àti ọ̀tá gbogbo ẹni tó fẹ́ràn Lizzy Anjorin. Gbé ọkà àti àdá Ọlọ́run kó fi gé gbogbo wọn lórí gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin either by normal delivery or cesarean section tó lóun wá gbógun ti Lizzy Anjorin láàrin ọ̀sẹ̀ yìí ni tàbí tó ti ń gbógun tì í lọ́sẹ̀ tó kọjá tàbí tó ti ń gbógun tì í láti inú ọdún tó lóun ò ní kúrò tó lóun ò ní jáwọ́. Olúwa gbógun tì wọ́n, Olúwa fi ọkọ̀ bá wọn jà, Olúwa pa wọ́n dànù tọmọtọmọ. Bible ló sọ bẹ́ẹ̀. Bible òun ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tí yín tẹ́ bá ti ń pray fáwọn ọ̀tá yín ẹ yọ ọmọ wọn kúrò ńbẹ̀ torí àwọn ọmọ yẹn gangan ni wọ́n á wá gbógun tì yín níbodè. Àwọn ọmọ ọ̀tá yín tẹ́yin yọ kúrò yàwó yọ ọmọ kúrò nínú ọ̀tá tiwa. Gbogbo ọ̀tá nídìílé ìyá nídìílé bàbá láàrin ọ̀rẹ́ láàrin ọgbà. Gbogbo ìwọ ọ̀tá nídìílé ìyá nídìílé bàbá mi tó ń gbógun tàwọn ọmọ mi tó ń gbógun ti Olúwadámiláre tó ń gbógun ti Gideon tó ń gbógun ti Jemima tó ń gbógun ti Lizzy Anjorin. Ọlọ́run gbógun tì yín. Gbogbo ìwọ ọ̀tá tó ní o fẹ́ dìde ogun. Psalm 68 ló sọ bẹ́ẹ̀. Ó ní oh Lord will arise and scatter all my enemy. Èmi wá sọ nígbà tó bá scatter wọn kó fìbọn fọ́ wọn lórí kó lé wọn dànù níbi tó bá ti ń sá kìtàkìtà tó ń sá kàtàkàtà kọ́ kọlu tírélà kí tírélà pa wọ́n dànù. Bẹ́ẹ̀ ni ló máa rí fún gbogbo àwọn ọ̀tá mi gbogbo àwọn ọ̀tá Lizzy Anjorin gbogbo àwọn ọ̀tá àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ ni àdàbí tó bá jẹ́ pé àwa la kọ́kọ́ wá tọ́ yín àdàbí tó bá jẹ́ pé àwa la kọ́kọ́ wá sọ́dọ̀ yín. Gbogbo àwọn ọ̀tá nídìílé ìyá nídìílé bàbá láàrin ọ̀rẹ́ láàrin ọgbà. Ìwọ tó pera ẹ ní ọ̀tá tó jáwọ́ tó ní màá bá tátọ́ kanlẹ̀ tó ń fi àwọn tó ń gbógun tì tó fi ń ṣe ọ̀rẹ́ tó lọ ń táìpù ìtakúta sí orí péèjì àwa tí àdọ́dọ̀ yín tó jẹ́ wípé à ń advocate fún Lizzy Anjorin à ń solicit lọ́dọ̀ Ọlọ́run fún Lizzy Anjorin. Ilẹ̀ alanu a fi ẹ̀jẹ̀ yín wẹ̀ bó ṣe máa rí nìyẹn. Mi ò tí ka Deuteronomy chapter 28 lé yín lórí o. Mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni gbogbo ẹnikẹ́ni ẹ lọ sí Psalm 68. Nítorí pé ó dàbẹ̀ ní pé a ti ń bá yín ṣeré à ń bá yín ṣeré ọwọ́ eré ọwọ́ òun là ń bá yín ṣe. God arise and let my enemies be scattered. The enemies of myself, Alasoadura, are all my children that are born of me. And all my children that loved me, that were born physically, that loved me, including Lizzy Anjorin. God will arise and scatter all our enemies. And as the Lord is scattering them, and they are running kata, trailer will bash them, and they will die untimely death, together with all they have, including their children. Including their children. Ẹ lọ gbógun wá, ẹ lọ pọ̀ sí wá. Ẹ lọ pọ̀ sí ẹ̀yin ẹ máa fọwọ́ rọ̀ ta yín lórí o. Bàbá mi sọ pé ẹnikẹ́ni tí ò bá ti lè gbé ọ̀tá rẹ̀ ré, ó ní ọ̀tá yẹn ti ṣetán láti borí ẹ̀. Èmi ò dẹ̀ nígbà kọ́tá mi borí mi, màá gbé ọ̀tá mi ré, màá gbé ọ̀tá àwọn ọmọ mi ré, àwọn ọmọ tí mo finú bí àtàwọn ọmọ tí mo fẹnu bí. Gbogbo wọn pátá ni wọ́n máa lọ sínú ìparun. Àti ń tó bá ní
ohun tó bí nínú tó ní àti ohun tí ò bí nínú tó ní, gbogbo àwọn ọ̀tá àwọn ọmọ mi pátá, gbogbo àwọn ọ̀tá àwọn olólùfẹ́ mi pátá lọ́lọ́run máa scatter according to Psalm 68. bó bá dẹ̀ ṣe scatter àwọn mi tẹ́tí scatter káàkiri, ẹ kó lu trailer, ẹ kó sí kànga, ẹ kó sínú sọ́kàwé, ẹ kó sínú ìdààmú ayérayé ní orúkọ Jésù Olúwa wa. ọ̀tá níbi iṣẹ́, ọ̀tá láàrin aládùúgbò, ọ̀tá nínú bọ́ọ̀sì, ọ̀tá lórí afẹ́fẹ́, ẹ ṣòfò dànù lórúkọ Jésù. nítorí pé kí ni àwa dúró sórí Kristi àpáta, ilẹ̀ mìíràn iyanrìn ni. ẹ fẹ́ máa bá yàn wí in what capacity? báwo ti yín ṣe jẹ́? ṣòwò yìí ló fi ra dátà, ẹ̀yin kọ́ lẹ kọ́kọ́ lọ bá. ẹ sọ ẹnìkan tí Lizzy Anjorin kọ́kọ́ mú tó mú síta tó bẹ̀rẹ̀ sí ní bú, tó mú síta tó bẹ̀rẹ̀ sí ní bú, tí kì í bá ṣe ẹ̀yin lẹ kọ́kọ́ máa wá bá. ẹ rí àṣẹ ẹ fẹ́ tap nínú ògo. You can tap out of our glory positively, not negatively like that. ẹ̀yin mọ̀ pé ògo wà lára ẹ, torí ẹ̀ náà lẹ ṣe fi polówó fíìmù, ẹ lo voice ẹ ẹjọ́ ta ẹ láìkí ẹ láìkí ènìyàn, òun fi voice ẹ polówó ọjà ẹ. No be juju be that. No be juju be that. ẹ láìkí èèyàn, ẹ fẹ́ràn èèyàn, ẹ hate ẹ ń bú, ẹ fẹ́ kẹ́nìyàn ṣe rere, still ẹ mú voice ẹ fi ń polówó ọjà tí yín ibi tẹ́ ti fẹ́ jẹun. No be juju be that. ẹ rí pé ẹ ti ya wèrè. ìyá yín á bọ́ síta máa sunkún, ìyàwó yín á bọ́ síta máa sunkún, àwọn ọmọ yín á bọ́ síta máa sunkún. ta ló rán yín iṣẹ́? nígbà tí ò bá síyàn kankan tó bu tó ṣe kankan, ẹ rí pàdákẹ́ màá máa wò. òun fúnra rẹ̀ lè ṣe justice fún wọn. ṣùgbọ́n tí ọ̀rọ̀ Àríjàn tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó sọ ṣe mí ní kàyéfì. ipe ọkùnrin olórí burúkú kan, ọkùnrin tí ò rí jẹ, tí ò lówó lọ́wọ́, ọkùnrin tó rí jálajàla, dáńkú ọwọ́ jíà, ọkùnrin tí ò lè tọ́jú ọmọ abímọ máa wò, tó fúnyàn lóyún látọdún 10, tí ọmọ ẹ̀ tó bí látọdún 10 tí ò jẹ́ ní 10,000 naira, ó lè bọ́ síta láti wá sọ pé òun fẹ́ bá èèyàn kan tó ń tọ́jú ọmọ lọ́mọ, tó ń tọ́jú àwọn aláìní, tó ń tọ́jú àwọn ọmọ tiẹ̀, obìnrin bí ọkùnrin, tó ń ṣiṣẹ́ takuntakun, tó ń taṣọ lọ́sàn-án, tó ń talẹ̀ nírọ̀lẹ́, ká tún padà wá taṣọ lálẹ́, tó wá dúró, tó wò sùsù, tó lóun fẹ́ bá wí, tí ò tọ́jú ọmọ ẹ̀, tíyàwó ẹ̀ tó lọ gbowó, tó lọ gbá, tó lọ yáwó, tí ò tí rówó san, tí gbé onígbèsè ń sìn. tàlà bàbá wí? ìwọ tó fúnyàn lóyún, tó dẹ̀ gbà wípé yẹ́ẹ̀sì o, ìwọ ló lọ́mọ yìí, tó sọ lórúkọ, tó sọ ní màbúbù olówó ògẹmọ, tó sọ ní màbúbù olówó ògẹmọ, tó fún lówó, tó jẹ́ pé gbogbo owó tó gbà lọ́jọ́ ìkómọ bíi 500,000 ó gbà á nítorí pé ó gbà àwìn ni, àwìn ti mọ́ ẹ lára. Lukuman olówó ògẹmọ tí wọ́n pè ní àríjápátá, àríjálajàlá, àríjọ̀ràn sórí, ó wá ló bọ́ta, ó lẹ́nu ẹ̀ gbà, àyà ẹ̀ gbà, ó fẹ́ bá yàn wí. ìwọ tó yẹ ká ti bá wí, ká ti jẹ́ tegun-tegun, àbórí ẹ̀ yí, àbórí ẹ̀ dàrú ni. ìwọ wá fẹ́ bá ẹni tó jẹ́ wípé lọ́jọ́ tó rí jẹ, ó lọ síwájú ẹ̀, ó fún ẹ lówó, however small, ó fún ẹ lówó. ọjọ́ tó sick, tó ń wá owó tó máa fi ṣe àìní ẹ̀pọ̀n ẹ̀ káàkiri, ó fún ẹ lówó. ọjọ́ tó bá ti rí níbikíbi tó dójúlé, ó fún ẹ lówó. ìwọ wá ní o fẹ́ bá rú ẹni bẹ́ẹ̀ wí, nígbà tó jẹ́ wípé ìwọ fúnra rẹ̀ o bí ọmọ fún ọdún 10, ó wẹ̀yìn wò, ó dáyé ẹ̀ lókòwò. In fact, sometimes some presenter or interviewers, I don't know what they're doing.
bàbá Kọ́lá Olóòtú wá sọ fún wọ́n ilé yẹn ilé ẹlòmínà lọ ya ìyẹn ọjà ẹ̀kú tó bẹ́ẹ̀ bàbá Kọ́lá Olóòtú ò lè béèrè lọ́wọ́ ẹ pé ṣó o fún lówó okòwò rí ṣé ìwọ ló gba ṣọ́ọ̀bù fún tó ní ṣọ́ọ̀bù ẹ̀ ò rí bẹ́ẹ̀ yẹn ilé yẹn kọ́ ló ń gbé wọ́n lọ stage manage ilé yẹn ni kò lè béèrè lọ́wọ́ ẹ pé ṣé ìwọ ló gbalé fún ìgbà wo ló ti sanwó ilé ẹgbẹ̀yìn rìsíìtì dà tó wá sọ pé ṣọ́ọ̀bù ẹ̀ ó wà nínú fóònù ẹ̀ tó wà ń ta táwọn náà wá sọ tó fẹ́ máa gbà láǹkẹ́ lọ́wọ́ ẹ̀. ìyàwó ẹ̀ wá bọ́ta ó ń ké ìyàwó Bùnmi Olúwa bẹ́ẹ̀bù Olúwa ló pẹ́rẹ́ olówó gẹmọ ayé ẹ̀ ti bàjẹ́ inú ẹ̀ ti bu òróòrùn sa ìwọ Arejan ó wá ṣe mí ní òṣè méjì ó nítorí pé girlfriend yẹ Bíọ́lá talk to beggar talk to Bíọ́lá Adébáyọ̀ ó nítorí pé wọ́n fẹ́ fún ní depression ó rí pé wọ́n fẹ́ fún Lizzy ní depression láti 2019 ó jáde ńgbà yẹn ó jáde gẹ́gẹ́ bí senior ẹ̀ ó jáde gẹ́gẹ́ bí ẹni tó ti fún lówó rí ẹni tó ti ẹ̀ ti bọ́ rí ẹni tó ti sanwó oúnjẹ ní búkà kẹjọ wà níbi tẹ́tí fẹ́jọ tó sọ pé lóní ti Lukman ok 2000 ní 20,000 ní tó sanwó ẹ ó bọ́ ẹrí náà nìyẹn ẹni tó bá ti fúnyàn lówó tí wò dẹ̀ tí ì ṣe nǹkan kan fún rí ẹni tó ti fún ẹ láṣọ tó mọ̀ rí ó dáṣọ sí ẹ lọ́rùn náà nìyẹn ẹni tó ti bọ́ ẹ tó pàdé ẹ nínú bọ́ọ̀sì lásán tí ó mọ̀ rí tó sanwó bọ́ọ̀sì ẹ ó ti ṣe nǹkan nínú láìfẹ́ ó mọ̀ pé owó tó fẹ́ fi san bọ́ọ̀sì tó fẹ́ fi sanwó bọ́ọ̀sì yẹn kó tó di pé ó san owó yẹn fún ẹ gbà tó fún ẹ lówó bọ́ọ̀sì yẹn tó sanwó mọ́tò ẹ wàá fowó yẹn ṣe nǹkan míì ẹ mọ̀ bẹ́ẹ̀ ìwọ Lukman ó rí nígbà tí gbogbo àwọn tó wà ní Nollywood industry tí wọ́n subject ẹ̀ tó bully tó dẹ̀ fi Nollywood industry sílẹ̀ fún yín tó wá dìyà aláṣọ tó dìyà onígold ó rí ní 2025 àbí bóyá 2026 and 24 ni tí wọ́n set ẹ̀ up ní Ìdúmọ̀tà ó lè jáde ńgbà yẹn pé kí lẹ ṣe fún Lizzy yìí Kọ́lá Olóòtú you disappoint me Ọlọ́run ìwọ fẹ́ bá Lizzy wí ó rí gbà tí wọ́n set ẹ̀ up ní Ìdúmọ̀tà Kọ́lá Olóòtú ẹ lè béèrè lọ́wọ́ ẹ̀ pé ìwọ Arejan ibo ló wà ní 2024 February 5 àbí tí wọ́n sọ wípé Lizzy jalè ní Ìdúmọ̀tà kí ló ṣe ń gbà yẹn ó lè lọ ṣe ewì ń gbà yẹn wípé kò jalè o ibo ló wà ní 2020 nígbà tí Fọlá Sàríyù ẹnu ìṣó ọmọ Lálùdé jáde síta tó lóun bí ọmọ 4 fún Lawal pé Lizzy ló gbọ́kọ òun nítorí pé tó wá jẹ́ pé rúmi ni mo gba Mr. Lawal ni kò ní jáde síta fa. But because Lizzy was a celebrity, she came out. And people like me, gbogbo wa ganu sọ̀rọ̀ ẹ̀. Ó jáde ńgbà yẹn, ìwọ Arejan Arejapata Arejalajala are ẹni burúkú, ó jáde ńgbà yẹn. Kó sọ wípé ẹ̀yin dà. Ó jáde ńgbà yẹn. Arejan ó jáde ńgbà yẹn. Ìgbà tí láti inú oyún tí ò kọrin fún ní last year ó jáde nígbà yẹn. Ó jáde ó rí nǹkan tí Tọ́pẹ́ Àlàbí ṣe tí ò dá nígbà yẹn. Ojú ẹ̀ fọ́ Arejan Lukman olówó ògẹmọ ọmọ wúlé mọ́tù ó jáde ńgbà yẹn kò rí nǹkan tí Tọ́pẹ́ Àlàbí ṣe kádìgbẹ́ wọn sanwó fún Tọ́pẹ́ Àlàbí is another thing entirely ono máa gba 2.5 million wọ́n kó 2.5 million fún ẹ òde venue tó ti fẹ́ kọrin oní àwọn kan wá pè ẹ́ wọ́n sáré pè ẹ́ because you are lawyer nítorí àwọn yẹn wọ́n jẹ́ goddaughter ẹ bí Lizzy ṣe jẹ́ goddaughter mi
ó wò pé mo mà ti gbowó lọ́wọ́ wọn o. Òní mà ní ọjọ́ tí wọ́n ní kí n kọrin pé àná ló ṣe yẹn. Ó ti dé venue, ó ti kó gbogbo àwọn crew member ẹ wá. Tọ́pẹ́ Àlàbí, ó ti kó gbogbo àwọn crew member ẹ wá ní April 4, 2025. Ó ti kó wọn wá. Ẹ ti wọlé. Ọkọ ẹ̀ náà wà ńbẹ̀. Torí pé wọ́n ń ṣe live video táwọn yẹn rí pé Tọ́pẹ́ Àlàbí ló fẹ́ lọ kọrin, ló fẹ́ lọ ṣe shout out fún Lizzy Anjorin. Wọ́n dẹ̀ fún ẹ ní ×2 owó yẹn. Wọ́n ní rárá àwọn máa dánwó yẹn padà fún wọn. Ó dẹ̀ dúró síbẹ̀. O lè dá owó tán fún ẹ padà nítorí pé o ti ná. You stood there for almost 5 hours. Nígbà tó rí pé owó tí wọ́n wọlé ló wá dá owó tí àwọn Lizzy padà ló wá turn back. O rò pé o fẹ́ fi ṣẹ̀sín. O mọ̀ para ẹ ló fi ṣẹ̀sín Tọ́pẹ́ Àlàbí. Ara ẹ ló fi ṣẹ̀sín. Ìwọ tó pera ẹ ní òjíṣẹ́ Ọlọ́run ló wu irú ìwà yẹn. Lẹ́yìn ìgbà yẹn gbogbo àwọn tó kọrin fún they are not of God. Orin ayé ló ń kọ. Ó fi hàn gbogbo èèyàn wípé orin ayé òun ló ń kọ pé ò kìí ṣe ènìyàn Ọlọ́run. Arijan lúkú bàǹtà ṣe olórí burúkú ọmọ òfò. O rí Tọ́pẹ́ Àlàbí gbà yẹn, o rí tó ṣe fún Lizzy o. O jáde o ṣe wì síta. Kọ́lá Olóòtú ẹ̀yin náà gbọ́ yẹn. Ẹ ṣe bèrè lọ́wọ́ Arijan wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe jáde nígbà yẹn. Ó ṣe wá jẹ́ nígbà tó rí pé tọ́tò bí ìfẹ́ wọ depression tí kì bá ṣe ọlá Ọlọ́run, tí ìṣọlá àdúrà, tí ìṣe ọlá irú àwa tá a dúró ti Lizzy Anjorin, ṣé o rò pé kò ní wọlé depression? Títorí pé ayé gbógun tì í bí pé kí làwa ti jáde. Ayé gbógun tì í bí pé kí làwa kọ sílẹ̀. Ayé gbógun tì í bí pé kí làwa disgrace ẹ̀. Ṣùgbọ́n làwa sọ wípé ẹni tóun ti mọ̀ láti bí 20 years. Nígbà tán marry yẹn ló pé 15 years tán ti mọ́ra wọn, tán ti ń date ara wọn. On and off. Pé mo ṣoore fún ọmọdé yìí rí, ọmọdé yìí náà ṣoore fún mi. Mr. Lawal go fúnra rẹ̀ ló fẹ́ wọ depression tíyàwó ẹ̀ fi dìde pé lásán àbàdà. Ẹ ṣe. Kí ló fàjà Lizzy Anjorin àti Tòkunbọ̀ Abọ́dẹrìn? Ṣebí gbà tẹ́ ṣe tẹ́ẹ̀rí ṣe lẹ́kọ́ sí ẹnu Tòkunbọ̀ Abọ́dẹrìn pé ìwọ sọ páláṣẹ fún Lizzy pé kó fi Mr. Lawal sílẹ̀. Nígbà tẹ́ gbé gbogbo voice note ẹ̀ jáde àti ìhòòhò Mr. Lawal tẹ́ gbé gbogbo ẹ̀ jáde. Àtàwọn voice note tó wà incriminating tó jẹ́ pé ó lè mú orí ìyàwó kó mú kó fi gbógiri. Ṣùgbọ́n Lizzy ni mo dúró tán. Mo ti ní mo fẹ́. I say I do for better for worse ni mo tẹ̀ka bọ̀. Mr. Lawal ní are you sure? Pẹ̀lú gbogbo nǹkan tó gbọ́ yìí bí mo ti ẹ̀ ṣe sọ fún Fọlá pé tọ́jú òbú ẹ tó dẹ̀ pé ohùn mi ló gbọ́. Ó ní o sọ under duress ni. O sọ under duress ni. O sọ under duress ni. I know you wouldn't say that under normal circumstances. Wọ́n dẹ̀ dì mọ́ra wọn. Wọ́n parí ẹ̀. Gbogbo yín ẹ wá dúró, ẹ wá gang up. Kò sí nǹkan tó máa ṣe fún yín. A máa sọ̀rọ̀ ẹ̀ jẹ́jẹ́. Ẹ ló ní gbéraga, ẹ rírí. Ìgbà tẹ́ ń gbógun tì ló kọ́ bá small. Ìgbà tẹ́ ń gbógun tì lóde onírẹ̀ rẹpẹtẹ. Ìgbà tẹ́ ń gbógun tì lóde onírẹ̀ rẹpẹtẹ ló ń kọ́lé from one state to another. Kò sí nǹkan kan tẹ́yìn ṣe.
àfolóṣó àfàrístò àfi return of jagbajagba return of jagbajantis gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti ẹ̀kọ́ dúró aloof wọ́n dúró sórí face ló ń fà wọ́n bọ́lẹ̀ sọ́dọ̀ ẹ tí gbogbo yìí lẹ́jọ́ ń ṣorí burúkú papọ̀ gbogbo àwọn tó arise àtẹ̀yìn tẹ́ ẹ sì máa arise lónìí sọ́la sọ́túnla sí next year lórí ọ̀rọ̀ Lizzy Anjorin tí ẹ̀ ní fi lọ́rùn sílé Ọlọ́run skátà ẹ̀mí yín bó ṣe ń skátà ẹ̀mí yín sórí tírélà bẹ́ẹ̀ ló skátà ìsínú òkúpa bẹ́ẹ̀ lè ń ṣègbè dànù Psalm 68 ló sọ bẹ́ẹ̀ let God arise and scatter all my enemy Psalm 35 lè sọ pé Olúwa gbógun tàwọn tó gbógun tì mí fìjà fáwọn tó bá mi jà gbogbo ẹni tó bá gbógun ti Lizzy Anjorin èmi ló ń gbógun tì torí pé èmi ni godmother mo jáde síta Adébímpé Alasoadura lórúkọ mi ẹni tí ò bá ti fẹ́ràn Lizzy Anjorin ò lè jọ́rẹ́ mi ò lè jẹ́ tèmi má wá sórí platform mi a lè jọ máa lọ sí church kan náà bíbélì mi sọ pé nígbà tí ìyá mi àti bàbá mi bá kọ̀ mí sílẹ̀ nígbà náà ni Olúwa ó tẹ́wọ́ gbà mí ta ló mọ̀ yín rí mi ò mọ̀ yín rí ẹni tí ò bá ti mọ̀ Lizzy Anjorin kò mọ̀ mí tó bá jọ̀rẹ́ mi tó jẹ́ boyfriend mi tó o bá ti gba Lizzy Anjorin máa mọ̀ sínú ẹni o má sọ síta létí mi o tó lọ́jọ́ tó bá ti sọ síta ìgbà náà ni mo fi ẹ́ lẹ̀ àwọn ọmọ gan tí mo bí nínú mi wọ́n mọ̀ yí pé she has a special place in my heart à ń bọ̀sibọ̀sí ìwọ ọ̀rẹ́ lásán tí mi ti ẹ̀ mọ̀ ẹ́ rí tó ń ṣe nǹkan kan nínú láìfù mi. Who the hell do you think you are? In what capacity do you have? What effort, what audacity? Oníṣègbè ọmọ májẹ̀mú àánú ni yín ẹ wá ń ṣe rádaràda. Orí ẹ ló dàrú. Ìwọ tó kì í ṣe ọmọ májẹ̀mú àánú. Kí ló wá dórí page ọmọ májẹ̀mú àánú? Ọmọ májẹ̀mú àánú ni mí, ọmọ orí ọ̀fẹ́ ni mí. Ṣùgbọ́n ẹni tí àwa ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ikọ̀ àti ìríjú Ọlọ́run ó sọ wípé tó o bá lè gbé ọ̀tá ẹ ṣe pé ọ̀tá yẹn máa borí ẹ̀mí ò dẹ̀ fẹ́ kọ́ta mi borí mi nítorí náà gbogbo ọ̀tá ìdílé ìyá ọ̀tá ìdílé bàbá láàrin ọ̀rẹ́ láàrin ọgbà ọ̀tá orí íńtánẹ́ẹ̀tì ọ̀tá orí afẹ́fẹ́ tó gbógun tì mí tó gbógun ti dọ́tà mi Lizzy Anjorin tó gbógun tàwọn ọmọ tí mo fi òbò mi bí gbogbo yín pátá gbogbo irú ọ̀tá bẹ́ẹ̀ pátá tó gbógun ti gbogbo àwọn tó fẹ́ Lizzy Anjorin tọkọtọkọ tó gbógun tì wọ́n gbogbo yín pátápátá lẹ kọlù tírélà gbogbo yín pátápátá lẹ kó sínú òkun pupa gbogbo yín pátápátá lẹ máa fẹsẹ̀ kọ lẹ máa gbárí mójú títì torí yín máa fọ́ pátá tí ìmà tó máa gborí yín tí ẹ̀ ní rọ́dọ̀ àbáyọ lórúkọ Jésù. Ẹni wọ́n ń ṣépè gbogbo ẹ̀ ló wà ní Bible mi ò tí ka dìtà lọ́rọ̀ mi lẹ́yìn o ọjọ́ mi nìyẹn máa wá ṣùgbọ́n lónìí Psalm 35 and 68 verse 1 and 2 Psalm 35 verse 1 to 3 Psalm 68 verse 1 and to 3 ó ní mo wá fi bá yín sọ̀rọ̀ lónìí. Gbogbo ọ̀tá ìdílé ìyá ọ̀tá ìdílé bàbá láàrin ọ̀rẹ́ láàrin ọgbà tí ò bá ní jẹ́ kí Lizzy Anjorin sinmi lórí afẹ́fẹ́ ìwọ tó fẹ́ gbéra ẹ dìde tó fẹ́ tó rò kó fẹ́ forí orí ẹ orúkọ ẹ trend ọmọ ológo ni. You can trend with her name in a positive way. There are some Nollywood industry artists that are using her name positively. Nínú wọn ni Fisi wà, nínú wọn ni ẹni tó ṣe fíìmù kan wà. Àwọn tó dúró tanke nínú wọn ni Sidi Kemiti wà. Ṣùgbọ́n ẹ̀yin yòókù olórí bobo tẹ́ ń bẹ̀rù tí Ohun yín wà lọ́wọ́ Gistlover. Tẹ́ fẹ́ kí Gistlover gbé òwò yín jáde tẹ́ wá pọ́ kúbẹ́kúbẹ́ tẹ́ sọ̀rọ̀ ayé dẹrú. Ifu ẹni tá rò pé lọ́gbọ́n lórí àṣẹ kò ní nǹkan kan lórí. Àṣẹ fake ni. Àṣẹ ń gbà tó ti sẹ́ pé wọ́n máa gbé tọ́mọ I pity your life.
gbogbo àwọn ọ̀tá ẹ jẹ́ n play díẹ̀ fún yín nínú ọ̀rọ̀ bàbá mi. Gbọ́dọ̀ sí bọ̀tẹ́ ló kù lọ́rùn. Àwọn ò fi ọ̀rọ̀ ọ̀tá ṣeré nínú májẹ̀mú àánú. Ẹnikẹ́ni tó bá hate Lizzy Anjorin ó hate me. Why should I be praying with you? Why should I play with you? Ẹni tó bá fẹ́ fi ọwọ́ rọ ọ̀tá tiẹ̀ lórí àwọn ọ̀tá tó ń gbé àwọn ọmọ ẹ̀ ṣépè. Ó bọ́ síta ìwà rẹ̀ jàǹjàlàjàlẹ̀ olórí burúkú ọmọ òfòlùkù mánù olówó gẹmọ. Ó bọ́ síta in what capacity? Iyabo Ojo Omufọlá Tinubu ó fi ṣọ̀rẹ́ in what capacity? Ọmọlábìkẹ́ ó fi ṣọ̀rẹ́, ó fi Dọ́kàsì ṣọ̀rẹ́, ó fún gbogbo wọn ó fi wọ́n ṣọ̀rẹ́, gbogbo àwọn tó bá ti ń jẹ́ ọ̀tá Lizzy Anjorin, and you want her to be your friend, ó fẹ́ kó rain curses on you and your children. Ó ń bá mi ṣeré, ó ń bọ́ta mi ṣeré. In what capacity la máa kọ̀ yẹn sí? In what capacity la máa kọ̀ yẹn sí? Ó ní kó máa gbé ẹ ṣépè. Ó máa gbé ẹ ṣépè tọmọtọmọ. Gbogbo àwọn ata afẹ́rẹ́ a máa gbé ẹ ṣépè tọmọtọmọ. Ṣé wọ́n lè gbà kan ṣe yẹn fún ẹ? Kéèyàn mú girlfriend ọkọ ẹ àbí ẹni tọ́kọ ẹ ti fẹ́ rí kó fi ṣe ọ̀rẹ́. Even bó o ṣe fẹ́ bàbá Priscilla àti bàbá Kinimo kó wá lọ mú former girlfriend wọn kó fi Mr. Ojo kó fi ṣọ̀rẹ́. Ṣé o lè gbarú ẹ̀? What gave you the effrontery? Why don't pay any gist lover? Anybody can be gist lover. Anybody can call anybody any name. Wọ́n náà ń pè lórúkọ náà. Wọ́n náà ń pè ní lizard. Ó pè ní lizoso. Ó pè lọ́lẹ̀ ìdúmọ̀tà. Kí mọ̀ jàjẹ́ máa jà. Ó pè yàn lọ́lẹ̀ ìdúmọ̀tà. Ó náà pè ní gist lover. Ìyẹn wá ń dùn ẹ́. Ìsọ̀rọ̀ ní gbèsè ẹ̀kọ́ tí bí kẹgbẹ́ fún Iyabo Ojo. Ẹ̀kọ́ tí bí kẹgbẹ́ fún Iyabo Ojo. Gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó sọ̀rọ̀ ẹ̀ tó ní òun ọ̀tá lòun ṣẹ́ tó dẹ̀ fi rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọ̀tá, tẹ́ ẹ̀ bá lè gbé ṣépè yóò borí yín. Àwa dẹ̀ máa gbé àwọn ọ̀tá wa ṣépè torí àfẹ́kọ̀tà wa borí wa. Èmi máa gbé ọ̀tá mi ṣépè. Ọ̀tá tó ń perí àwọn ọmọ mi láìda, tó ń perí Lizzy Anjorin láìda, máa gbé ṣépè. Ọ̀tá tó ń fa ọwọ́ àwọn ọmọ mi sílẹ̀, tó ń fa ọwọ́ Lizzy Anjorin sílẹ̀, máa gbé ṣépè. Ìwọ náà lọ sọ bẹ́ẹ̀ lórí péèjì ẹ̀. O ní láti wá kákù mi lórí péèjì mi. Go on your page and say the same thing. Táyà ẹ bá gbà á. Torí àdàbí la gbé dání, àwa ìtọ́yan. Ọ̀rọ̀ yóò bá má le tó báyìí. Tí Iyabo Ojo bá ti fi ọwọ́ ẹ̀ síbi tí gbégbé ń gbé. Ní Canada lọ́jọ́ náà, ló ní o fẹ́ ṣe fracas, ló gbé brush, ló ṣe báyìí, heartbeat, kíníkan. Lẹ́yìn ìgbà tó ṣe yẹn tán, ó wá dé tán. Ó wá Fọlá Tinubu ló wá gbé wá sórí platform ẹ̀. Ó ní kó máa fún ní donation. Ó ní nítorí pé kí ni ọkọ ẹ̀ tó bímọ fún, ó ní kò tọ́jú ẹ̀. Ọmọ tó bí, ọkọ sọ pé ọmọ 4 wọ fúnra rẹ̀. Gbà tó tún yóò tún lọ́mọ 3. Gbogbo ẹ̀ la ní lọ́wọ́. Nígbà tó yá ó ní mo tiẹ̀ fẹ́ bá náwó ẹ̀. Mo fẹ́ bá Lizzy Anjorin lọ́wọ́ ẹ̀. Dárúkọ mi 500 million. Àwọn lọ́ọ̀yà mi gan ń wówó. Ló ṣorí bí orí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ńjọ́ náà lọ́hùn. Jọ lọ sí kóòtù. Táná tún ní kó sanwó. Ìyẹn ò tó ẹ. Kí la Alábìkẹ́ wá dénú fíìmù ẹ? Ṣé o mọ̀ rí ni? Tí ìbá ṣe wọ́n ló ràn wá. These are all evidence of enmity. Ó ń ṣe mí, ó ń gbà mí. Àwọn àgbàlagbà tó wà nínú Hollywood industry yẹn, wọn ò rí yẹn. Ṣé bí gbogbo yín náà lẹ fi ń ṣe eré, gbogbo àwọn eré tí Àlàdé Arómiré ti ṣe, gbogbo àwọn eré tí orúkọ gẹ́ẹ̀lì tó ṣe ayọ̀ ni mo fẹ́, gbogbo àwọn eré tí bàbá wo Ògúndé ti ṣe. You didn't take a clue out of it. Gbé gbogbo kan wọ̀nyí náà ń ṣe ń bẹ̀.
bí kò gbọ́kọ́ bí kò gbọ́ girlfriend bí kò ṣe gbá gbogbo àwọn eré tí Délé Òdùlé gan ṣe àwọn ìyá àwẹ̀rọ ìwọ madam Ṣàjẹ́ gbogbo àwọn eré tẹ́ ṣe bí pé ọ̀tá kó lọ mú ọ̀rẹ́ ìyàwó kó fi ṣọ̀rẹ́ gbogbo yín kọ́lẹ̀ ti ṣeré wọ̀nyí kọjá lẹ wá ń kó gbogbo nǹkan tẹ́ ti fi ṣeré lẹ́ ń kó jẹ́ nítorí pé ẹ fẹ́ wọṣọ 350,000 torí pé ẹ fẹ́ kí James London kó gbẹ́jọ òwò yín jáde gbogbo ẹ̀yin Nollywood industry lẹ wá di sidonde look lẹ wá fọwọ́ lérán lẹ ń wò kò sẹ́ni tó wá fi irú ẹ̀ ṣeré ọ̀rẹ́ mi tó pèrè ẹ̀ lọ́rẹ́ mi ọ̀rẹ́ mi tó pèrè ẹ̀ lọ́rẹ́ mi tó lọ mú ìyàwó tọkọ mi ti fẹ́ rí tó wá fi ṣọ̀rẹ́ ṣé èyàn á wá lọ sílé ẹ̀ níjọ́ Sunday máa wá tẹ́ àtẹ̀tẹ̀ sílẹ̀ máa lọ jẹun níbẹ̀ ọ̀rẹ́ mi tó pèrè ẹ̀ ní ọ̀rẹ́ mi tó jẹ́ pé ọmọ tó ti bú mi bí ẹni láyìn tí mo tún ní mo dáríjì tí mo tún fún lówó tó tún padà wá bú mi tí mo wá arrest irú ẹ̀ ní ọ̀rẹ́ mi tó pèrè ẹ̀ ní ọ̀rẹ́ mi tó wá lọ fi sínú fíìmù tó fi ń ṣe ọ̀rẹ́ tiẹ̀ ẹ̀rí yẹn kẹ́ ẹ fi ṣeré ẹ̀rí yẹn kẹ́ ẹ fi ṣeré Lizzy wá lo Psalm 68 àti Psalm 39 àti Psalm 35 lẹ́yìn lórí péré Olúwa gbógun tàwọn tó ń gbógun tì mí tolúwa bá gbógun ti àwọn tó ń gbógun tì mí ṣé kìí ṣe tọmọtọmọ wọn ló bá gbógun tì tíṣẹ́ wọn tọkọtọkọ tàbúrò ọkọ tẹ̀gbọ́n ọkọ tìyá ọkọ tìmọ́tò tilétilé ló máa gbógun tilé wọn máa dàwó ilé wọn máa dàrú ọ̀dẹ̀dẹ̀ wọn máa dàrú ó ń lò lé yín lórí Psalm 35 and 68 lẹ wá ń ké kiri lẹ́nu fọmọ ṣépè ó wà nù báíbù o abádé kóòtù torí pé kọ́ báíbù iná ọ̀nà máa gbé dánú ayé ẹ̀ kírísítẹ́nì náà ẹ̀ muslim máa dẹ̀ sọ fún wọn pé everything èpè tẹ́ ni wọ́n ṣẹ́ yẹn ó wà nínú báíbù o ó wà nínú báíbù nítorí pé tí gbogbo ẹni tó bá arise against me tí Ọlọ́run bá arise against ẹ̀ ẹni tó bá arise against me tí Ọlọ́run bá arise against ẹ̀ gbogbo nǹkan tó ní lọ́lọ́run máa parun including their children their motor their houses even their brain. Am I speaking sense? Am I speaking sense? bó lẹ ti rẹ́ni tó ń ṣépè tòró ńlá ṣebí wọ́n ń tú ni ṣebí bẹ́ẹ̀bù ṣe kọ́ náà ni gbogbo wa ṣe ń kà ni ṣebí wọ́n ń tú ni láì báyìí láì kan ló ń tú tí Olúwa nílé àti ẹ̀kún rẹ̀ that means pé gbogbo nǹkan tó wà láyé mọ́tò ni iná ni ẹni tó ṣe pléènì ni bó ṣe ń tú báìbù àti kùránì nìyẹn fún àwọn kí ó lè yé wa dáadáa nítorí náà ni ẹni tó bá gbógun ti Lizzy tó gbógun tèmi Adébímpé tó gbógun tọmọ mi Olúwa yóò gbógun tì wọ́n bí mo dẹ̀ ṣe fẹ́ k'Olúwa kó gbógun tì wọ́n màá là á Olúwa bá gbógun tì wọ́n kó gbógun tì wọ́n tọmọtọmọ kó pọmọ wọn run kó pàṣẹ wọn run ó kò wo wọn kó parun gbogbo ohun tó bá pa wọ́n láyọ̀ kó fi pa wọ́n lẹ́kùn Olúwa nítorí wọ́n gbógun tì mí. ṣé kó yé yín àbí òye yín ọmọ orí ọ̀fẹ́ làwa àwa ò ṣe é dá dúró kò sẹ́ni tó máa gáàgì ẹnu wa àfi tẹ́ ẹ bá fi wálẹ̀ àwa ò ní dúró wọ́n máa ké tantan wọ́n máa ké tantan ọ̀rọ̀ wa ò gba jẹ́jẹ́ a ó máa ké tantan a máa ké tantan títí gbogbo ọ̀tá wa tó fi máa filẹ̀ ṣaṣọ bóra ni lórúkọ Jésù bọ́rọ̀ náà ṣe rí nìyẹn bọ́rọ̀ náà ṣe rí nìyẹn get that into your dumb skull gbogbo ẹ̀yin ọ̀tá ẹ̀rọ ṣépè fọmọ ẹ̀ lè dá wọn lẹ́kun tó o bá fẹ́ kọ́ ṣépè fọmọ ẹ̀ don't come for her you don't want Lizzy or Adébímpé to ṣépè for your children or curse your children or curse
all the things that belong to you. Don't come for Lizzy, don't come for me, don't come for my children. And you know, Alasoadura. Don't come near me. Don't use what is making me to be annoyed to spite me. Very spiteful girl. Yakuro. TikTok you tún ti bẹ̀rẹ̀ o. Don't spite somebody. Don't use whatever is in your capacity. Don't use it as a punitive way of punishing somebody. Tí bá kó gbogbo wọn sínú fíìmù sí wá sọ wọ́n di actress, àwọn mélòó actress tá gbúrò ayé wọn mọ́, tó wá gba donation, tó wá sunkún. Ibi la wà lórí ìkànnì náà ni. Lórí ìkànnì náà ni. Don't be spiteful. I have the capacity. Nígbà kó wọn sínú fíìmù sí. Ìwọ náà tún wá mú ohun ẹ̀. In fact, that one disgusts me to my bone marrow. I never knew you could do that, Iyabo Ojo. Láti lọ lo ohun Lizzy. Láti fi promote fún ẹ. Wọn kì mi ò ní jóúnjẹ ọ̀tá mi ni mo máa ń gbọ́. Ara mẹ́rìírí mo rí orógbò látẹ. Ìwọ náà ń mì kó ohun Lizzy láti fi promote. Isn't that so shameful to you? Ẹ kọ́ ti bí ìkẹgbẹ́ fún. Mo retí cut letter ẹ. Torí wọn ò lè ní ká má sọ̀rọ̀. I am a blogger. Mo ń retí